ò ní nísinmi. Ojú ẹ̀ ó dé. Sir. Quiet! Ìgbà làwọn robbers ni wá sílé wa. Gbogbo nǹkan tó bá tó mú mo fẹ́, òun ni mò ń ṣe fún ẹ. Kí ló ṣẹlẹ̀ gangan? Lórí àìrò ọmọ bíwá, mo mọ nǹkan tí mo ti ṣe. Mo mọ iye tí mo ti ná. Lórí IVF and every other thing. I think that's a good idea. Ṣé bí wọ́n wà bẹ́ẹ̀? I was there, you were there, and you raped your own wife right before your own eyes. Kí ló rí ṣe sí? Just have a good day, please. Alex! O mọ̀ bóyá àlàáfíà ni mo wà. O mọ̀ bóyá mo lóògùn. O mọ̀ anything. Pẹ̀lú condition mi, o dẹ̀ fi mí sílẹ̀ báyìí. Ṣé èmi ni mo fi ẹ́ sínú condition ni?